ẹ kúlẹ̀ ẹ̀yin aráalé, orúkọ tèmi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri, mo kí yín kú ọdún o, a kú ọdún, a kú ìyèdùn, èmi á ṣe púpọ̀ ẹ̀ o, ọdún ò ní mú ìkọ̀kan lára wa lọ o, a máa lò nínú ayọ̀ àti àlàáfíà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́. Ẹ máa wo Bísí Ológe kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that down. Mo kí àwọn bàbá alága tí a àti àwọn màmá tó wà kalẹ̀. ọmọ aláṣojú. Bàbá ní ká máa pe orúkọ ní kọ̀ọ̀kan ilẹ̀ aṣú ẹ̀rí pé látàrọ̀ láti bẹ̀rẹ̀ wọ́ọ̀k. A lè fẹ́ fi àkókò dá wa lágara. Àwọn òṣèré orí ìtàgé wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ìbò ọjọ́ méje, ọjọ́ mẹ́fà, ọjọ́ márùn-ún ní ìbò kú o, èyí ní Sunday. Kò sí campaign níjọ́ Friday. Ṣùgbọ́n ìyá wa, yìí bàbá wa, ìdí mẹ́ta ni àwọn ará Òṣòdì lágbọ́dọ̀ fi dìbò. Nígbà kan, àwa la máa ń gbé second, third, fourth. Ṣùgbọ́n ní 2015, abára wa jà á bínú síra wa lọ́sọ̀dì sọ̀lọ̀. Gbogbo ọlọ́mọ pé bà yẹn ànírẹ̀ àlásẹ̀mblì. Nígbà tọ́lọ́run wá ti bá wa ṣe, láti ṣe báyìí báyìí sí játijàti yẹn, Ọlọ́run ní tèmi àti ẹ padà síbẹ̀ o. Ìka yìí, olórin tó bá ń bíbọ̀ náà sókè o. Àkọ́dùn onímẹ̀mí jọ Sátidé o. onímẹ̀mí náà. Oríire mi àtọmọ mi mo fẹ́ ṣe o. oríire mi àtọmọ tèmi náà ni mo fẹ́ ṣe. Oríire táwa ṣe Tinubu wọlé, èmi á jẹ́ ń bẹ̀ ju ogo yín lọ o. èmi náà jẹ́ ń bẹ̀ ju ogo yín lọ o. Ókè, ṣaláwọn owó, ṣàtúmọ̀ láwọn àdúrà, ẹnáwó sí Alájà Akínsọ́yà, ẹni Alájà Akínsọ́yà jẹ́ ń bẹ̀ ju ogo ìgbà yín lọ. rí ọ̀nà jẹ́ ń bẹ̀ ju tèmi lọ. Ẹni pé òkòwò náà lọ́kọ̀ Akínsọ́yà. Tẹ bá love ẹtí olú ọmọ, tẹ love Kẹ̀mbù, tẹ love Honorable Dáúdù, tẹ love Honorable Ṣókúnlé, tẹ love Ọmọjọmọlọ. ọmọjọmọlọ. Honorable Ṣókúnlé ṣe àṣẹ́bí wa báyìí. Tẹ love Òòṣà, ẹ̀jẹ̀ tí a máa wà bí. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá lọ́jà. Akon Progress. Nǹkan tí wọn lè ṣe lọ́dọ̀ wọn lọ́fẹ́ ṣe lọ́dọ̀ wa. Ó lè ọlọ́run abẹ́ túnlẹ̀ fún bí ẹ ṣe inú ẹ̀ ń dùn ó fẹ́ mú ṣe ti ẹ̀yà ni o. Àwa bá wà ń bí lára Òṣòdì sọ̀nà o, àwa ò níbò bí ìta lè lọ. Tá a bá ti jí 6:30, ẹ jẹ́ ká tètè 6:30 a gbọ́dọ̀ wà ní bódì unit wa. Ṣé rọ́wọ́ yìí ni ká lò? A lè tẹ́ sórí ìgbálẹ̀, a lè tẹ́ sọ́ọ̀kan ìgbálẹ̀ bọ̀ gbọ́dọ̀ bọ́ sáàrin ìlà méjèèjì. Bàbá tí wọ́n tẹ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ adágún sí gbogbo ẹ má fòdì ẹ̀kọ́ báyìí kó má bọ̀ sọ́nà méjì ẹ ra bọ́ síbi àpótí yẹn ju sí straight. Ìyẹn nìbò Bọ́lá Tinubu. Tábà dìbò Bọ́lá Tinubu tán ìbò kejì látún máa dìjọ Sátidé, ìbò sẹ́nẹ́tọ̀ wa tó ń bọ̀ Olúrántí Adébùlé. bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé ibi táwa wà wọ́n ń pè ní Lagos West, òun ló tóbi jù Nàìjíríà. that's true. Tàbá fẹ́ ká aṣáájú ṣàṣeyọrí l'Àbújá, Adébùlé gbọ́dọ̀ tẹ̀lé lọ. ó yẹ kó rí yẹn. Ìwé kejì tó máa fún wa òun ni ti sẹ́nétọ̀, ẹ jẹ́ ká tún tẹ̀ sórí ìgbálẹ̀, àbẹ́gbẹ́ ìgbálẹ̀ kó má bọ̀ síbo àárín ìlà, ká dúdú síbẹ̀. Ṣé wá rí ti kẹta? Ìkẹta yẹn, ìyẹn ló kan àwọn Òṣòdì gangan, ìyẹn ní ti Honorable Dáúdù. Ṣé mọ̀ wọn? Dókítà ẹ̀gbọ́ta ẹ̀kọ́ rí yín. Ìbò dókítà lẹ́fẹ́ dì ní kẹta. House of Rep yẹn òun ló súnmọ́ wa lẹ́yìn káńsù, àwọn rẹ́ẹ̀pù wa yẹn ó súnmọ́ wa gan. Ẹ rí pé wọ́n ti ṣe àwọn iná kan tó ń tàn yẹn, wọ́n ti ṣe health center gbogbo ẹ̀ lọ mú wálé àti iléèwé eléyìí tá a tún fẹ́ fún wọn yìí wọ́n ṣe ń lọ gbádùn ní o. Nǹkan yẹn ṣe máa pọ̀ tó lọ́ máa di ranking, ìyẹn ni ẹ tí ò ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní House of Rep. Ṣùgbọ́n bá àbájẹ́ ọlọ́padà àfìyàjẹ́ wọn àfìyàjẹ́ra wa. Ọlọ́run ní pé tèmi ń yà o. Ọlọ́run ní pé tèmi náà ń yà o. Ọdún tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ní pé tiẹ̀ ń yà. Ọlọ́run ní pé tèmi ń yà o. Oṣù òbí á
Òṣòdì àtẹ̀síwájú lásìkò. Ṣé wọ́n lọ dìbò yìí? Ẹ má jẹ́ akọ́jú o. Bọ́ọ̀lù olóṣèlú tó bá gba wọnú nẹ́ẹ̀tì wá kí dúró tì ní o. Àdúró mọ́nítọ̀. Ìbò náà fẹ́ dì torí pé tẹ́lẹ̀ Èkó a máa ń bá wọn fọwọ́ tì í. Nígbà tó máa ti kú wà lẹ́sìn ẹ̀, àwa ni a tẹ̀lé wọn. Ọmọ bàbá Buhari wá lẹ́ẹ̀kínní. Àtúntẹ̀lé wọn. Ọmọ wa lẹ́ẹ̀kejì. Àtúndàtẹ̀lé wọn. Èèyàn kan wá lẹ́mìí ló kan ní wọn ń bí yín. Ta ló kàn? Àwa ló kàn. Mẹ́ta ni. Nísìn, a gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn o. Nígbà kan, iṣẹ́ táwọn ọ̀gá wa yìí ṣe, wọ́n máa ń lọ tàṣẹ níbì kan ni. Ṣùgbọ́n sìn àtàṣe àtàgbára bó ló wà. Ibi ló wà o. Ṣẹ́fẹ́ kó kúrò lọ́dọ̀ yín. Rárá rí. Táàbà fẹ́ kó kúrò. Ìbò tàfẹ́ di mẹ́ta kánsá ti gbọ́dọ̀ wí ni. Bẹ́ẹ̀ni, Ọlọ́run Ọlọ́run á fún wa ṣe o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ò ní dójú tì wá o. Àmín. Àwa náà ò ní dójú tì yín. Àmín. Ṣùgbọ́n yìí náà gbọ́dọ̀ ṣe bí. Thank you. Thank you. Thank you very much. God bless you. God bless you, sir. Kíríkò bàbá mi wájú ọlọ́mùsọ̀tún. Aṣáájú wèrò lẹ́yìn ẹ̀ o, ó jọlá ìwà rẹ̀. Ẹ ṣé ọbẹ̀ bá wa sọ̀rọ̀ láwùsá. Okay. DJ Ri, assalamu alaikum mutane mu daga arewa da sheku. Kuna nan kuma kwanan. Masha Allah, a gaishe ku. So mu fito da mu za mu yi maka magana a kan Bola Ahmed Rashidi Tinubu da Shatima ne. Na san da mun san kullum dukan ku kuna da PVC. A ranar Sunday ku fito gaba da Allah ku je ku yi amfani da katin. Dan tare za a yi a kawo su a ofis ba za mu iya yi shi kadai ba. A gaishe ku. Okay. Kẹ́gbọ́n tó sọ ṣá, ó tó ní dọ́ọ̀dìbò, kẹ́gbú PVC yìí, kẹ́lẹ́gbẹ́ sábì ìgbálẹ̀, àmì ìgbálẹ̀ gangan. Ẹ jẹ́ kí ọ̀wọ́ àrẹwà gangan tó wà láàrin wa náà kan tún ṣe kí ni kan tó bá wa dá sí. Mọ́tò sọ aṣíwájú mi sáré. DJ, bring it down please, bring it down. APC! APC! AMB! Jama'a assalamu alaikum. Ina kiran mutane na mai sarki Hausa Oshodi. Ina kiran mutane na ɗan arewa waɗanda suke Legas su tabbatar da sun hito kwansu da kwarkwata ranar 25 mun zaɓi Bala Ahmed Tinubu ya zama president insha Allah. Kowa da kowa ya hito. Ku sani ko ta arewacin mu gaba ɗanmu mun yi tsaye ba wani sabala tulumbu magana wai ba a canji ba komi mutane mu sai kan ba za a ba da albala azumi na mai president ku yi to kwangu da kwarkwata ku je ku zaɓi Bala Ahmed Tinubu insha Allah 25 ranar 25 February insha Allah Sai ta gaba. insha Allah zai ta zama gaba insha Allah ranar February no masu English so zai to zo ya zaɓe insha Allah rana bin March za mu to mu zaɓi gwamnanmu da abin da sanatocinmu insha Allah. Assalamu alaikum mo bẹ̀ fún pọ̀lọpọ̀ fún ọmọ fi àbò fún nípa ọ̀rọ̀ ilẹ̀ Haúsá ìsẹ́kìkiri ní kíámù. APC! Progress. Arewa kuna nan ba kwa jin mu ne? APC! Everywhere you go. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.